ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti bẹnu àtẹ́lu jíjí àwọn ọmọléèwé léyìí tí wọ́n tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbé ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n sì ṣèlérí pé wọn yóò gbà wọ́n padà ní kíá. Gómìnà ìpínlẹ̀ Kebbi ìyọ̀n Nasiru Idris iná ni ó ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí GGCSS ní Maga tí ó sì fi dá àwọn òbí lójú wípé wọn yóò rí àwọn ọmọ wọn gbà padà. Ẹ̀wẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti rọ gbogbo ẹ̀ka ètò ìdájọ́ wípé kí wọ́n lo ìfọmọnìyàn ṣe kí wọ́n sì ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ akin. Láti ilẹ̀ òkèèrè ẹni tí ó ti fìgbà kan jẹ́ olóòtú ìṣèjọba ní ilẹ̀ Bangladesh ìyún Sheikh Hasina náà ni wọ́n ti sọ pé kí wọ́n lọ yẹgi fún látàrí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n pè takò. Láti ẹ̀ka eré ìdárayá ẹni tí ó ti fìgbà kan jẹ́ ẹni tí ó gba àmì ẹ̀yẹ nínú àwọn tí ó ń ku ẹ̀ṣẹ́ bí òjòjò ìyún Anthony Joshua náà ni yóò ṣe bẹ́ẹ̀ máa wàákò pẹ̀lú ẹni tí ó jẹ́ gbajúgbajà ní lílo ojú òpó YouTube ìyún Jake Paul. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Níbi tí a ti ń bẹ̀rẹ̀ láti bí ìròyìn eléyìí tí ó wáyé láti ìpínlẹ̀ Kebbi ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n sọ pé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti lè rí dájú pé wọ́n gba àwọn ọmọ eléyìí tí wọ́n tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé láti iléèwé girama tí ó jẹ́ ti àwọn ọmọbìnrin ìyún Government Girls Secondary School tí ó ń bẹ ní Magawo gbé láwọn ọmọ tí wọ́n jí gbé ní nǹkan bíi aago 4 òwúrọ̀ ní iléègbé ti iléèwé ọ̀hún. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Navi Abubakar náà ni ó sọ pé àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jẹ́ alákọlù náà ni wọ́n yabo pèpele eléyìí tí wọ́n fi dáàbò bo iléèwé ọ̀hún lélẹ́yìí tí wọ́n sì ń yìnbọn ní kíkankíkan. Wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹni tí ó jẹ́ igbákejì gíwá iléèwé ọ̀hún yìí Hasan Makoko ó tó di wípé wọ́n jí àwọn ọmọ ọ̀hún gbé. Ẹni tí ó jẹ́ igbákejì gíwá iléèwé ọ̀hún náà ni wọ́n sọ wípé wọ́n yin ìbọn fún lásìkò ìgbà tí ó ń dáàbò bo wípé kí wọ́n má gbé àwọn ọmọ ọ̀hún lọ lásìkò àkọlù náà. Nínú ìfiléde látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí Mohammed Idris náà ni ó sọ pé ìjọba àpapọ̀ náà ni wọ́n ti tẹ̀síwájú láti lè rí dájú pé wọ́n gba àwọn ọmọ ọ̀hún padà tí wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lọ sí agbègbè ọ̀hún láti rí dájú pé àwọn ọmọ ọ̀hún náà dé láyọ̀ àti àlàáfíà. Ní báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti ṣe bẹ́ẹ̀ kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onídàájọ́ àti àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní ẹ̀ka ètò ìdájọ́ wípé kí wọ́n rí dájú wípé wọn kò máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ kí wọ́n sì máa gba owó ìbọ̀gbẹ́ kí wọ́n sì máa jẹ́ kí ètò ìdájọ́ kí ó máa wọlẹ̀ lẹ́ni tí ó sọ yìí pé ìdájọ́ iná ni kò sí fún títà ní orílẹ̀-èdè yìí nígbà tí ó ń sọ̀rọ̀ nígbà tí ó ń ṣiṣẹ́ lójú ètò eléyìí tí wọ́n fi ń ṣe ìpàdé àpérò fún gbogbo àwọn adájọ́ yíyún ti ọdún 2025 ní ìlú Àbújá. Ààrẹ náà ni ó sọ pé ẹ̀ka ètò ìdájọ́ náà ni ó jẹ́ ẹ̀ka eléyìí tí ó mú ìdájọ́ òdodo dúró tí ó sì wá ṣèlérí pé òun yóò máa tẹ̀síwájú láti dájú pé ìgbáyégbádùn àwọn adájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó dúró rẹ̀ àti láti lè mú kí ẹ̀ka ètò ìdájọ́ kí ó dé orí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ó ti tẹ̀wájú ààrẹ náà ni ó ṣàpèjúwe àwọn ẹjọ́ eléyìí tí ó pọ̀ ńlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ tí wọn kò dé dá bí eléyìí tí kò dára tó rárá tí ó sì rọ gbogbo àwọn adájọ́ ọ̀hún wípé kí wọ́n gbé ìgbésẹ̀ akin àti kí wọ́n mú ojú rere bá ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tí a kúrò ní apá abẹ̀yẹn wọ́n ní gbàmísí omi ò tó fàákàjà ilé tí wọn inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party náà ni ó tún ti gbé ọ̀nà míì wọ̀ níbi ó ti jẹ́ pé àwọn igun sígun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n yóò ṣe ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ní olúlé ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ń bẹ ní Àbújá ní òní. Wọ́n ní àwọn igun méjèèjì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n nàka àléébù tí wọ́n sọ pé àwọn làwọn ní ẹgbẹ́ ọ̀hún léléyìí tí ó jẹ́ pé látàrí ìpàdé àpérò ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wáyé ní Ìbàdàn ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá léléyìí tí wọ́n fi
fi yan alága àti ìgbìmọ̀ àmúṣẹ́yá tuntun lélẹ́yìí tí wọ́n sì fi ọwọ́ òsì júwe lé fún àwọn lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni ó ti gba ọ̀nà míì yọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP tuntun yìí Tàmínú Turaki ní àná náà ni ó lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá ní olúlu ilẹ̀ wa lẹ́ni tí ó lọ fi tó wọn léjì wípé òun ti ṣe bẹ́ẹ̀ òun ti gba ìṣàkóso ìṣèjọba àti ìgbìmọ̀ aláṣẹ lélẹ́yìí tí ó sì jẹ́ pé àwọn yóò ṣe ìpàdé ní olúlé ẹgbẹ́ wọn eléyìí tí ó wà ní Wadata Plaza gẹ́gẹ́ bí ó ti wá tẹ̀síwájú wọn ní nínú ọ̀rọ̀ míì náà ni igun eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ti mínísítà fún olúlu ilẹ̀ wa Nyesom Wike tí àwọn náà ti sọ wípé àwọn yóò pe ìpàdé pàjáwìrì ní olúlé ẹgbẹ́ ọ̀hún àti ìgbìmọ̀ tí ó ṣe é fi ọkàn tán ní ibì kan náà. Kò ní jù báyìí lọ fún gbòógì ìròyìn fún ti àárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana tí ó ṣe àkójọpọ̀ rẹ̀. Samuel Ogunléke ní orúkọ mi. Ẹ má yí kó ń bẹ̀ àmọ́ ọkọ̀ eléré ìdárayá wa yóò máa tẹ̀síwájú.